a dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kidnappers náà ẹ̀yin olóṣèlú wa ọlọ́run tú àṣírí gbogbo ẹ̀ tẹ́ ń bẹ́ẹ̀ di ọ̀rọ̀ kidnappers Nàìjíríà yìí ọlọ́run tú àṣírí yín ọlọ́run máa tú àṣírí yín láìpẹ́ ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ tẹ́ tán fi ń jí àwa mẹ̀kúnnù gbé ọlọ́run tú àṣírí yín o ẹ̀yin ìjọba ẹ má wòran o àwọn ọmọ tí wọ́n kó wọn ò lè máa lóya gidi jẹ́nu gbó àwọn tí wọ́n kó ẹ bá wa fi wọ́n lẹ̀ ẹ bá wa ṣe ìgbìyànjú ẹ bá wa gbogbo Nàìjíríà ní security àwọn tí máa ń falala lẹ́nu yẹn àwọn àmì tí máa ń falala yẹn ẹ ṣe tú wọn lẹ̀ àwọn tí máa ń fẹ́ wé bọ ojú àwọn tí wọn gbọ́ gò tí wọn gbọ́ kọ́ọ̀mù gò nìkan ni wọ́n gbọ́ àwọn tí wọn mọ̀ yàgùn ìdúrà tó wá ní police yóò ní ewé lè mímí police kó ẹ tú wọn lẹ̀ àwọn tí mo wí ẹ bá sọ pé officer police yóò ní wọ́n nà mí officer police kó wá yóò tó yan mọ́ ni ẹ tú àwọn yẹn lẹ̀ ẹ bá tú wọn lẹ̀ mo believe pé pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n kó àwọn kìnìún wọn kó padà àwọn tí wọ́n sì jẹ́ èèyàn tí wọ́n fira wọn lẹ̀ pé àwọn náà fẹ́ jáde Olúṣèlú Ìgbòho ẹ fún wọn ní permission ẹ jẹ́ kí wọ́n lọ ẹ̀yin náà lọ́wọ́ wọn sí wa nu wọ́n wá tún kó lè bọ́ bá fẹ́ lọ ẹ jẹ́ wọ́n lọ kámàdúrà àti olóyè Sunday Ìgbòho náà mo bẹ̀ yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Àjàmbá dàbí ta ni ọkùnrin àbá tí wọ́n sọ̀rọ̀ yìí Àjàmbá dàbí kan kí wọ́n bínú morúkọ wọn ni advice tí wọ́n fún Olúṣèlú Ìgbòho ẹ tẹ̀lé procedure yẹn ẹ lọ bá governor Ọ̀yọ́ state ẹ jọ sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo àwọn tó yẹ kó mọ̀ mọ̀ kó lè bá wà successful kó má di pé ẹ lọ tán yóò tún wá di pé àwọn kan tó máa lọ gbẹ̀yìn wọ́n fẹ́ mọ̀ sí nǹkan tí ọ̀dá fún yín ẹ tẹ̀lé procedures àmọ̀pọ̀ náà ń rán yín ni tílẹ̀ Yorùbá ẹ sì lè ṣe àwọn náà sì fọwọ́ sí nínú ìṣèjọ níjọba ti fọwọ́ sí káwọn tó yẹ kó fọwọ́ sí náà fọwọ́ sí ẹ̀ẹ́dẹ́gẹ́ fọwọ́ sí náà ẹ fọwọ́ sí gbogbo ẹni lọ́balọ́balọ́balọ́ba àìrẹ́pọ̀ ẹ̀yin ọba náà fìyà jẹ wá àìrẹ́pọ̀ yín fìyà jẹ wá yín fìyà jẹ wá ẹ ṣèdẹ́pọ̀ ẹ̀yin gbẹlẹ́ ọba Yorùbá ẹ ronú ẹ̀mí àwọn ọmọ ìlú tí wọ́n ti ń ṣòfò ẹ ronú ẹ̀mí àwọn tí wọ́n jí gbé tí wọ́n lówó lọ́wọ́ àtijọ́ àti mùlángbá kiri èwo tó ní ẹlọ́wọ́ 50 million naira wá 50 million ní ìsìnkú fẹ́ lómi ìran yòó ní tòsí mọ́ lórí Ọlọ́run ẹ ṣàánú wa so bàbá ọba Gani Àfọlábí Ọláoyè Ọlọ́run ìfọwọ́ lọ́kàn balẹ̀ o yẹn nìkan wọn tá jí wọn mọ́ o ẹni bá sì tá jí wọn ẹ̀yin wà ní mọ̀ ṣe kíní kan tí ọ̀dà ẹni bá ti kọ́ tí ọ̀dà ń kọ ọba ẹ má wulẹ̀ repost yẹ ẹ má share rẹ̀ ẹ má wulẹ̀ comment ẹ fi lẹ̀ nígbà tó bá ṣe tí ò rí comment tí ò rí share kò ní ṣe mọ́ àmọ́ ẹ tó máa gbé kiri ẹgbọ́n kíní kan sọ ẹ má wulẹ̀ já gbọ́ ọ̀rọ̀ tí ọba ti wúlò tó bá ti ba nǹkan jẹ́ tó bá ti mọ múnú yẹn bàjẹ́ ẹ má wulẹ̀ sọ ẹ má wulẹ̀ bá wọn pín ẹ má pín àwọn tó yẹ kẹ́ share rẹ̀ ní share rẹ̀ ẹ máa gbẹ gbọ́dọ̀ bá já sọ nígbà tó sọ kílẹ̀ rí ṣe sí ibẹ̀ ṣe kẹ́ share rẹ̀ ní èèyàn sọ̀rọ̀ kẹ́ bọ̀m̀báàsì wèrè kẹ́ report page yẹ kẹ́ blast wèrè ìbáwọn kan náà wọ́n report page lọ́wọ́ tí wọ́n fi suspend láti bí December lọ́sẹ̀ wá sí láàrú àná ẹ̀yin ò ní sẹ́yìn ẹ bá sọ tí o máa padà tí o dapò ọba kẹ́ report wèrè àbí sọ́yì kẹ́ lọ report wèrè ẹ máa wá gbé kiri ètò ẹ̀kẹ́ gbé ẹ̀ ní gbé ètò ẹ̀kẹ́ kọ́mẹ́ntì ẹ̀ ní kọ́mẹ́ntì oríṣi àwọn ènìyàn wọn ṣe live tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ tọ́ba lásẹ̀ ẹ̀ ní ṣe live fún wọn ẹ̀ ní kọ́mẹ́ntì àwọn tó máa ń bú ọba lẹ́mọ̀ wá bá wọn ẹ̀ bá wọn pinnu nítorí ọbẹ̀ kẹ́ pin náà ni ọbẹ̀ kẹ́ pin ẹ̀ wà ní kọ́mẹ́ntì ẹ̀ ní ṣe ààrẹ ẹ̀ ní pé yóò su ẹ̀ ní pé yóò su Ọlọ́run kó bá fẹ́ nìkan wálẹ̀ mùsùlùmí ní pẹ́ búláwẹ̀ ń gbò mí torí Ọlọ́run ẹ má bínú ọjọ́ òní tó jẹ́ fi ṣàdúrà ni ẹ kí mi wà lórí àdúrà báyìí àmọ́ ti ṣe apá kan ṣùgbọ́n mo tún gbọ́dọ̀ wá kí ẹ̀yin èèyàn wa mo tún dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kan sí bàbá mi lẹ́ẹ̀kan sí o mo dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kan sí o bàmí Ayọ̀lá tọba láṣẹ nìyẹn àwọn ẹni àròsọ fi a sì ń sọpọ́tì ọba lọ bá mi Emmanuel Olúṣọlá bàbá ní a sì ń sọpọ́tì ọba lọ bá mi Ọlámilékan wọ́n lá sọpọ́tì ọba lọ gbogbo àmà báyìí ìyá mi Margaret Olúṣọlá ìyá Margaret wọ́n sọpọ́tì ọba lọ náà nù so àwa dúró pẹ̀lú ọba wàláhì tàláhì èmi sọ fún mi ò kí ń ṣe content creator tọba mi lọ̀rọ̀ lọ́ba mi ẹ get àwọn tí wọ́n ń ṣe ọlọ́mọ fàbẹ́tà sí Ọlọ́run kó sì mọ̀ pé kálukú wa ńlọ́fà ìjọ tí bá ti wá sọ̀rọ̀ láì tọ́ àdúpẹ́ ìjọ tí n bá ti wá àbíkò sọ̀rọ̀ lẹ́nu ẹ get so a rẹ̀ appreciate gbogbo ẹ̀yin tẹ́ ń follow ẹ̀yin tẹ́ ń máa ń pín program yìí tí ẹjọ́ máa ń lọ dáadáa Ọlọ́run ìjọba àjẹfọ́ nìkan kan yín mo ní wá mi tájì Mary D gbogbo ilẹ̀ ọmọ Mary D àwọn èèyàn lọ́mọ dáadáa ní Mary D lóòótọ́ ni ọmọ dáadáa ni ṣùgbọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ọmọ àdógún máa dọ̀tẹ̀ ẹ bá mi pè é ẹ bá mi fà létí dáadáa ẹ fa Mary D ẹ fà létí ẹ pè é kẹ́ ẹ fà létí mo fẹ́ kìlọ̀ fún báyìí ni o lẹ́yìn kìlọ̀ tí mo kìlọ̀ fún yín tí o bá ti wá ṣe correction lórí ẹ̀ wọ́n ní tí wọ́n fi jọmọ lọ kíkẹ́ kọ́ o sáma jìnnà lẹ́ o àná ẹja fọ̀rọ̀ social media rárá o wọ́n ní lọ́jọ́ wọn pè é báwo fẹ́ pò yẹn náà ẹ̀yà mi lóye kan gbogbo ẹni tó bá jẹ́ olùfẹ́ Mary D yẹn kẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ ẹ bá mi sọ fún ẹ pé ẹni èmi àròsọ fi 001 ọmọ kọ̀ọ̀kan mọ̀ sọ ẹni èmi àròsọ fi àmọ́ gbogbo mọ̀ sọ yẹn ẹni mo sọ fún kìlọ̀ fún lẹ́nìí Mary D Ọlọ́run jẹ́ olè gbọ́mọ̀nà kan tẹ̀lé tí fẹ́ sọ ìbá tẹ̀lé tọ́ọ̀ bá sí àkúnṣe lórí tí mo fẹ́ sọ yìí gbogbo àwọn fáǹsì ọbẹ̀ mi ò ní gbọ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ọbẹ̀ mi àròsọ fi ò ní gbọ́ ẹ máa lọ́ọ̀fẹ́ máa láìkì ó dùn mọ́ mi kí bá mi táàgì Mary D kẹ́ bá mi táàgì ẹ táàgì gbogbo àwọn kódẹ́ fọ́tò ẹ táàgì wọn tí wọ́n lè bá kìlọ̀ fún Mary D tí wọ́n lè bá mi wọ́ọ̀nù ẹ tí mo fẹ́ sọ yìí tó ti ń bá sọ bá mi Ìsáwò ẹ̀dùnkúnjọ́ mẹ́ta sà ẹ kò ní bàjẹ́ káàbọ̀ padà sórí ètò mi yóò máa dá sí yóò máa dá sí.
mo sì ń fẹ́ pẹ́ ní orí live láàárọ̀ ìgbọ̀gbọ̀ ọ̀rọ̀ ń bẹ́ńlẹ̀ wá ẹ̀yin bá mi nǹkan bẹ́ẹ̀ ká discuss nǹkan méjì nìyẹn ní pé àkọ́ni pé bátìrì mi fóònù mi ò níná púpọ̀ dátà àbí wáfà mi kò sí kí ni kò níná púpọ̀ kò níná púpọ̀ àwọn nǹkan kan bẹ oríṣiríṣi nǹkan tó yẹ ká sọ ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ṣẹ̀ṣẹ̀ kí wọ́n àwọn báńdíìtì tiẹ̀ kọ́ lọ wọ́n ti bá wa fi ẹjọ́ abẹ̀yìn ni ẹ̀yin àfà yídìí ọ̀lẹ́ bá wa bẹ lọ́hùn kọ́lọ́hùn kó sọ wa kó bá wa tú àwọn tí wọ́n wà ní báńdíìtì kalẹ̀ gbogbo àwọn mùsùlùmí ẹ má sì yá gbàgbé àti pàdé ní general lọ́la láti tí ìmọ̀ wàbí bọ́lá àmọ́ ti jáde láwọn ti rí ìdíwá fún ìrun yìí ti ọ̀la ẹ má jà gbàgbé ẹ má jà pẹ́ láti wá pàdé ní yìí lọ́la ní general old yìí bẹ̀rẹ̀ àti kí n lásìá ẹ sì fọkànbalẹ̀ with maximum security ni ẹlòmínú tó máa rò pé èèyàn láyé dé o lọ́mọ àjẹ lọ́mọdé wọn jí wa gbé èèyàn jọ́kùnrin ilé ẹ̀ wọ́n jí gbé ìsọ ọlọ́run kọ́lọ́n kó fi sọ wa yàgò rẹ̀ kọ́lọ́n kó fi bò wá àwọn tá à travel náà àtàwọn tá à travel ọlọ́run kó fi sọ ẹ̀sọ̀ kó wá bá wà kọ́lọ́n kó fi sọ ẹ̀sọ̀ wa kí n tó sọ̀rọ̀ Meridi mo fẹ́ kí n táàgì ẹ̀ yàgò tiẹ̀ kọ́ wà níbí náà kí n tiẹ̀ bọ́ ní kó pé gbókò náà tiẹ̀ wà kẹsì bá ń fi tó wà wá rí fídíò ẹ̀ bá mi send fídíò yìí sí pé ọ̀rọ̀ tí ń fẹ́ sọ yìí mo ti fẹ́ sọ yìí mo fẹ́ wọ́nu ẹ̀ yìí tí ó bá ṣe àtúnṣe láàrin èní mo fún jọ́ mẹ́ta màá jáde fún tán mo ń bọ̀ wá. jẹgudu jẹra ni wọn o kò máa sí èméjì ọlọ́rọ̀ sí ni wọn o gbogbo ayé ló ti mà òṣèlú òye wọn máa ní ló súnmọ́ déèdì rìkíṣí. jẹgudu jẹra ni wọn o kò máa sí èméjì ọlọ́rọ̀ sí ni wọn o gbogbo ayé ló ti mà òṣèlú òye wọn máa ní ló súnmọ́ déèdì rìkíṣí. gbogbo ọ̀sán ni mo ti rí tẹ́ ọmọ ní ọ̀tí ṣèdí bẹ̀rẹ̀ tá a sì fi lẹ̀kẹ́ síbi ẹlòmíì aláìlá ìlàlá ọlọ́run ó ṣàánú wa mo gbọ́ láyọ̀ wọn láyọ̀ Babangida sáà Babangida ni wọ́n pè ní àbáwá sáà tiẹ̀ ní báà mi ò máa náà ni wọ́n sọ fún mi àbá mi kan náà sọ fún mi pé láyé wọn bàbá sọ̀rọ̀ tà náà ti lọ gba state capital àwọn èèyàn kan náà ló mọ̀ sọ́nà ni wọ́n lọ da gbogbo ẹ̀rú lẹ́lẹ́ járí gbà ẹ̀sọ́ lúdókó ẹnu ọlọ́run. àwítà ìwé ẹ sọ pé o ẹ̀yin ni senior yìí bẹ ẹ bá gbẹnu yín dákẹ́ o bàbá olóṣèlú ọ̀rọ̀ ẹ bá gbẹnu yín dákẹ́ o bàbá sólà. gbogbo olùjọba ti fọwọ́sowọ́pọ̀ tí yóò sí rẹ̀ kọ́ kájọṣepọ̀ ìlọsíwájú bẹ̀ àmọ́ bẹ́ẹ̀ mẹ́hẹ̀ díẹ̀. kòtò kílẹ̀ wí o kò máa sọ̀rọ̀ níbẹ̀ kò máa sí fàárí tẹ fẹ́ ṣe aráyé má ti mọ̀ yín tán. táwọn ń ṣe kò wá wú àwọn èèyàn lórí àwọn tí wọ́n wà ń dalẹ̀ láti wá ṣe nǹkan rí sílé nígbà pé báwọn bá ti ń gbé lókè lẹ́yìn kan náà tó mọ́ dúnà tó máa fà wálẹ̀ kí ló dé ẹ má jẹ́ àkóso ẹrú. olùjẹ́ra ni wọ́n o kò máa sí èméjì ọlọ́rọ̀ sí ni wọ́n o gbogbo ayé ló ti mọ̀ òṣèlú òye wọn máa ní ló súnmọ́ déèdì rìkíṣí. ẹ rí áńgẹ́lì tó lọ́n bá ń wáyé áńgẹ́lì tó lọ́n bá ń wáyé bàbá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ á fún láyé ẹ fún bàbá àláyé ẹ jẹ́ kí bàbá ó sàn ẹjọ́ ẹ jẹ́ kí bàbá yẹn oríṣẹ́ ṣe. àwa yìí nísìn gbogbo nǹkan ẹ ò bí aago kan ẹ wọ́n máa ń fọwọ́ ni every December à ń rí àwọn èèyàn wa tọ́jú ọmọ ìlú wa tán wá sí láti ìlú òkè wá sí Nàìjíríà inú wa dùn wọ́n mọ̀ wá mọ̀ wọ́n nísìn mẹ́fẹ́ tábìlà ọ̀dẹ́sì wa nísìn kó mo ti mọ àwọn ọmọ ìlú mi tó lọ́gbọ́n ní Amẹ́ríkà bí mẹ́ta tábìlà pápá ọmọ mi kan nísìn fẹ́ lọ síbi kẹfà náírà bá mi á sì kàyọ́lá o ọmọ mi ń bọ̀ wọ́n ní àwọn ẹ̀kọ́ ọmọ ni wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tí ì bá ṣe bàbá yìí tí wọ́n jẹ́ àmọ́ra wa sáwọn yóò fẹ́ wálé tí wọ́n fẹ́ wálé bàbá yìí tó wá ṣẹ̀ṣẹ̀ pé ànímọ̀ bọ̀ wá wọn ò sì yé bẹ́ẹ̀ má fẹ́ wálé torí àwọn àgbákò tẹ̀ tí wọ́n táfi wọ́n ṣe náà ni àìní lọ sí ẹlòmí òdàlẹ̀ sẹ́lẹ̀ ẹlòmí ọ̀rọ̀ alẹ̀ pé kó lè fi kọ́lé iṣẹ́ ẹ̀tùn mú ẹ̀tùn sàlẹ̀ lọ sàgùn sí alẹ́ nìkan ti ẹ̀ pè mí nínú àwọn bàbá wa kan tó wà ní ọ̀hún náà ni ara ilẹ̀ acres láti fi dá ilé iṣẹ́ lẹ́bí afáàmù náà fi ṣe ni tí já sí pé àwọn Ògbómọ̀ṣọ́ náà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n gbà sí táàmù ṣiṣẹ́ ń bẹ̀ àwa náà látọ́ wà lọ rí nǹkan mọ́nu fáàmù ìtẹ́gbà lókùnmọ̀ṣọ́ bá sí èrè díẹ̀ àtúwà lọ rí nǹkan mọ́nu fáàmù pé kẹ́ni yọ́mọ̀ rí nǹkan yẹn sí ẹ̀dá kù tí wọ́n ṣe pé àwọn táà sì ń wí máa bá wálé mọ́ ọ ti dá fún wọn ṣùgbọ́n ká wálé ẹ ọba gẹ́gẹ́ Abíọ́lá Oyè nísìn ẹ̀dá kún kí ni wọ́n tún wá wọ́n ń sáré kí wùlú yẹn ọ̀dà gbogbo òkè àti wọ́n sáré kí wáyọ̀ tó ń ṣubú àwọn ń fa àwọn lọ́tún àwọn fa àwọn lọ́sì ẹni tí ó bu wọn ó bu wọn ẹni tí ó ní jẹ ẹni tí ó bu wọn ó bu wọn ẹni tí ó máa bá ọkọ Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run eléníyàn tèmi nìkan ọba ń kí ẹ. olórí ibú ni wọn o àwọn adọ́tẹ̀ sí. olórí ibú ni yóò èyí tẹ́ ń dá ọ̀tẹ̀ ẹlẹ́tẹ̀ ẹ̀fẹ́ kí ẹ̀mí ọba kógun ẹ̀dẹ̀kọ́ bá láti yọrí bẹ́ẹ̀ ti fún tán mọ́ bàbá wa tàná ẹ̀kúnmọ́dé tàná ẹ̀dùn tán tẹ̀lé náà elórí ibú ni yóò. kò máa níyẹn o bàbá olóṣèlú ọ̀nà òṣèlú máa kọ́lẹ̀ ń ṣe ṣíṣe lẹ́rùn dà ìdúró. jẹgudu jẹra ni wọn o kò máa sí èméjì. ọmọ ìlú yín fẹ́ dìbò gọ́fúnà ó fẹ́ contest gọ́fúnà ẹ wá fi ọmọ ìlú yín lẹ̀ á lọ fa ọmọ ìlú mi lọ́wọ́ sókè jẹgudu jẹra ni yín o ẹ̀yin olóṣèlú ọ̀nà. ọlọ́rọ̀ sí ni wọn o gbogbo ayé ló ti mọ̀ òṣèlú òye wọn mọ́ ni ló súnmọ́ déèdì rìkíṣí. ilẹ̀ ẹ̀kẹ́ ò sí lọ́wọ́ mọ́ o kò máa tún sí lọ́rùn kò jẹ́ kí n sọ fún yín pé o kìkì sí olèrè ọ̀tẹ̀lú màá ló sọ yín di máyégún àwọn ọ̀tẹ̀lú. jẹgudu jẹra ni wọn o kò máa. naam Meridi ọ̀rọ̀ dórí Meridi báyìí Meridi tó ní lébẹ́lì Olúmọgẹ́gẹ́ must succeed ẹ bá ń gbọ́ Olúmọgẹ́gẹ́ must succeed Meridi ẹ bá ń tàgì Meridi mo fẹ́ kìlọ̀ fún.
iyèméjì ọ̀nà ọ̀rọ̀ sí ni wọ́n o gbogbo ayé ló ti mọ̀ òṣèlú òye wọn mọ́ni ló sún wọn débi. àwọn tí wọ́n wò pé kí Meridi ṣe bẹ́ẹ̀ ni mo ti wá fi sí suspect ẹ bá ń sọ fún Meridi ẹ bá mi fà á létí ibi tí bá ti gbọ́ mo fún ní ọjọ́ mẹ́ta tí ò bá wá ṣe àtúnṣe tí mo ní kó ṣe yìí ṣe rí olúwa kò ní jẹ́ gbogbo ṣubú wọlá ní ṣubú àní jábọ́ kí ni nǹkan tó ṣe ni pé ẹ sọ fún Meridi ẹ bá ń kìlọ̀ fún pé ambassadọ̀ tó gbà yẹn onìkan kọ́ ló ní o tẹ́ ń gbọ́ ambassadọ̀ tó gbà yẹn tí wọ́n fún onìkan kọ́ ni wọ́n fún ọjọ́ fún wa ní o mo fún ọjọ́ mẹ́ta sí àtẹ̀mí ìdá mẹ́wàá kó tètè jọ tiwa àwọn ẹni wò pé Meridi ṣe bá lọ sọ fí ó ṣe pé ara o Meridi. ìyá tó pọ̀ ló pa wọ́n o tọ́ba Gandhi gbilẹ̀ ìyẹn ló máa táwọn o tó jẹ́ káńdì bẹ̀rẹ̀ ìtìjú máa ló dé bá. Meridi ọmọ dáadáa mọ̀mí dábúrò mi dáadáa ni ìsọ̀rọ̀ ọmọ ẹ pé kí ló ṣe sọ fí ara o Meridi ọmọ dáadáa ọmọ àlùbáríkà lọ́wọ́. láfi ń péjọ àkóṣí. jẹgúdújẹrá ni wọ́n o kò máa sí iyèméjì. nínú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ bloggers tí wọ́n blog tó jẹ́ content creator tó fi kárí ààrẹ lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sọ̀hún Ògbómọ̀ṣọ́ Meridi obìnrin takuntakun ni ẹ gbọ́ ẹ bá ń kìlọ̀ fún ipe ambassadọ̀ tó gbà yẹn ambassadọ̀ yẹn onìkan kọ́ ló ní o wọ́n jọ fún wa ni ẹ bá ń kìlọ̀ pé ìdá mẹ́wàá tèmi tí ń bẹnu lórí pé ambassadọ̀ kì í bá ọ̀fẹ́ dé yóò bówó dé ìdá mẹ́wàá tèmi ẹ bá ń sọ fún Meridi mo fún láàrin jọ ìní ìṣẹ́jọ́ mẹ́ta ìbá ní kó sẹ́lẹ̀ ní lọ́la àbí sọdún lọ́la ẹgbẹ́ ọ̀la ọdún owó àgbòsí tí pé ọmọ kọ́mọ́dé pé àmọ́ rọ̀ sí ẹ sọ fún ẹ kìlọ̀ fún pé ìdá mẹ́wàá mi tí ò fẹ́ rí fíìmù pẹ́pẹ́ àwọn tó jẹ́ fọlọ́wà sí ti wà bẹ̀ mí tí ní gbọ́ ẹ̀yìn ìdá mẹ́wàá mi kò fi ránṣẹ́ mo fún ní ìní ìṣẹ́jọ́ mẹ́ta Meridi mo kí ẹ kú oríire mo congratulate rẹ ẹ rí àwa ẹni bá ṣe báwa máa bínú ara wa máa bínú tẹ́kílà bínú ara wa fún bàtà ń já ọ̀rọ̀ ọ̀lú láti wá máa bínú ara wa láti ń já ọ̀rọ̀ ọ̀lú fa kájọ máa gbàdúrà kọ́lọ́n já ní àṣeyọrí torí pé kò sí blogger kankan tó gbọdọ̀ mọ́ yẹra ẹ̀ nísìn ó dìgbà tí bá tó láṣeyọrí nígbà tí wàhálà wa tó di kíni tó bá tó yọ ibi tá ń jà fún kè bọ́ sí wa lọ́wọ́ agbọ̀dọ̀ mọ́ yọ àti ìmọ̀ ṣẹ́gun á máa bá wa jà àwa èmi sì kì í bínú orí olóore báwọn bá ṣe nǹkan fún mi ìwọlé bínú ó lè pé àwọn sọ́fíìsì nìkan ni wọ́n lè kọ́ jẹ́ ìwọ lọ́mọ tó ní nǹkan kì í lọ àwọn èmi gbogbo nǹkan lè mi rí gbogbo nǹkan bí oore máa ń rí nǹkan bí àdánwò ni tó bá mọ̀yàn kan lẹ́ni tí máa ń fún ọ ní nǹkan ó lè dọ̀lá fún mọ̀mọ́ ó ṣe ń kí ẹ torí pọ̀ lọ́wọ́ àwọn nǹkan lánàá tí a bá ká tó pè wọ́n ti sẹ́ndì sí wa bọ́ nísìnyí gbogbo mẹ́sìjì òun ní reply kì í sì sẹ́ẹ̀dì wọn ìwọ nìkan ni wọ́n rán wọn sí wọ́n ti jíṣẹ́ tọ́tọ́ ti ẹ tán wọn lọ jẹ́ bòmí nìyẹn má jẹ́ kíkí kan ó fíríkì ẹ kó máa wú àwọn yòókù ẹ bí ọ̀lẹ bí wà tí wọn mọ̀ ṣe ìwọ aláǹfààní kan tó ní nìyẹn wọ́n wú àwọn yòókù ìgbà tí kí ni àwọn aláwọ̀ à ń bẹ ara o wọ́n ṣe bẹ́ẹ̀ o mi kì í ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan láyé yìí afẹ́fẹ́ ni wọ́n bá fẹ́ wá síbi lẹ́ni ó lè fi wá sí lọ sí gómìnà lọ́la ìdí nìyẹn tí mo fi ń kí Meridi ọmọ dáadáa ọmọ àdùnnú ọmọ dáadáa ní sí èmi personally ọmọ dáadáa ní Meridi ó di sáà burú ẹ̀ wọ́n ní kú iṣẹ́ ló mórí iṣẹ́ yá bí Ọlọ́run bá fi yan náà kí kú iṣẹ́ recognition náà ń pè yẹn kódà kó má rí owó ń bẹ̀ kí wọ́n ti ẹ̀ fún ní ambassador yẹn lásán recognition ní pẹ̀tọ̀ a recognize ẹ̀ pé òun present a recognize pé òun ṣiṣẹ́ takuntakun pé òun dẹ̀mọ́ tó ń ṣe tó ẹni bá máa ti ń ṣe náà fún ambassador ẹ gbọ́. Bá mi á sì gàyọ̀lá inú wọn gbọ́dọ̀ bára wa jà kẹ̀ ẹ̀yẹ́kẹ́ ọmọ tẹ́ mi bá mi á sì ẹ̀yẹ́kẹ́ mi bá yàn jà bẹ́sẹ̀ wò mí nínú ọkàn mi mi bẹ́ẹ̀ kankan jà ìmọ̀ báyìí bá mi jáde o wà láì mọ̀ o bá mi ẹ̀yẹ́kẹ́ ọmọ tẹ́ ní ìmọ̀ o kọ́lá láti mo ṣe láìpù tẹ́ mo wá rí pé Meridi ambassador mo ló dùn mí kọ́lá àdéhùn tó jẹ́ kí n tún wá láìpù báyìí torí ọmọ yẹn ni tọ́mọ ọmọ dára lọ́mọ yẹn kó lè bọ́dọ̀ láàní láì jẹ́ ọmọ dára tí n bá wálé kó jáde kò tó bẹ́ẹ̀ yọ ọmọ yàmí tí mi lọ ni àbúrò yẹ TV gbogbo wa ibi kan náà là ń tọ̀ sí àní kí ìtọ̀ wa kó múlẹ̀ ibi tá ń tọ̀ sí yẹn àní kí ibẹ̀ yẹn kó ṣe kó collapse ni mo sì mọ̀ pé Ọlọ́run fi ṣe gbogbo wa àti àwa o ẹ wọ́n Bukola Ògbómọ̀ṣọ́ takuntakun gbogbo ọ̀la ló ń ṣe Bukola ni o Kójáde ni o Fẹ́mi Adédèjì ni o Meridi ni o Olóyèrè ni o Ọ̀rọ̀kùtọ́pọ̀ TV ni o káwọn ní bàbá ọlọ́ba níkà àgbà òkèrè yọ̀yọ̀ kábíyèsí bàbá o kábíyèsí àwọn pèdèpèdè Ògbómọ̀ṣọ́ nù ọba àwọn blọ́gà lọ́ba níkà wa káwọn ní Mùkádà Abdul Azeez tọ́jọ́ mọ́ ọba inú àwọn bloggers tí mo mọ̀ tó pèsè bàbá mi mo tó ń ṣe tó pẹ́ àgán tábà ní wọn pín òbí kan ìbá lọ àdìsí àwọn àbá àdìsí òní lọ àdìsí bàbá mi ni mò ń ṣe gbogbo wa bákan náà ni wa àjà o ní bá ní àwọn blogger àjà ló mọ̀ sọ àwọn ọjà o àwọn akẹ́lẹ́ kan bára wa wí ni àwọn akẹ́lẹ́ kan bára wí online ní tiwa ni níta kan láìkì inú wàlẹ́ àjà àmọ́ ká bára wí online náà wà láìkì inú káwọ̀ sẹ́ ká bára wí kọ́rọ̀ àwọn ọmọ nínú ṣe ń tiwa àgbìsọ̀ ńlá ni pé ẹgbọ́n tí Olóyèrè ṣe o ẹ wá gbọ́n tí Bukola àti Meridi ṣe o níta wà kàn mọ̀ tiwa nù àwọn àjà ìtọ́ tí wọ́n ń ṣe yẹn náà akàbí ń fi kẹ̀yìn tẹjọ́ tàwọn kẹlẹ̀ wí àbí àárín ogun ni àárín wá gún wọ́n á pẹ́ pé à ń fi ránṣẹ́ online wọ́n lọ bá ọ̀sọ́ bí ó ní ọ̀gbọ́n tí kíníkan sọ ni a sọ fúnra wa o tó wà fẹ́ kẹ́nìkan kan ṣubú gbogbo wa a ò fẹ́ kẹ́nìkan kan ṣubú Meridi Ọlọ́run ni yóò jábọ́ Bukola Ògbómọ̀ṣọ́ òní jábọ́ Kójáde òní jábọ́ Olóyè TV ní jábọ́ o Bonanza ọkùnrin ogun òní jábọ́ Adédèjì Fẹ́mi òní jábọ́ bàbá Ọ̀rọ̀kùtọ́pọ̀ TV bàbá wa Kìndí Ajísìmọ̀ Yáyílù ọmọ gbọ́ ọkùnrin Ọlọ́run ní jábọ́ o àwọn èèyàn nu gbàtí ìṣẹ́lọ̀ online no bàbá wa àfàgbà Sheikh Dansoro ọkùnrin Ọlọ́run Dansoro Sujawul Arifin
sọ ibùdó bayani wọ́n ti bẹ́yà ni ọkùnrin ọlọ́run Dansoro fi wálẹ̀ inú àwọn sọ̀rọ̀ lókùnmọ̀ṣọ́ inú justice forum bí àbá rí Dansoro justice forum lẹ́gbọ̀n kan a sì máa wá sí pé àmọ́ tí gbọ́n Dansoro gbogbo ẹ̀yin tẹ́ dúró ti bàbá Gani Àfọlábí ẹ̀yin tẹ́ fowó dúró ẹ̀yin tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín dúró ẹ̀yin tẹ́ fi ìjà kìíní dúró ọlọ́run jẹ́ ká láti yọrí ayọ̀ Ògbómọ̀ṣọ́ padà da ọba Gani ní ó borí àwọn ọ̀tá òní ó borí àwọn ọ̀tá ẹ wo tẹ́ bá ń gbọ́ bẹ́ẹ̀ nìkan gbowó ẹni bá mú wá ọbẹ̀ sàlá ni o ẹ má ro gbogbo yẹn ẹ má ro gbogbo yẹn ẹ má ro bẹ́ẹ̀ kìíní kan dédé tí à ń lọ́ọ̀gbà tí a bá ti kú lórí ẹsẹ̀ wa wáyé tẹ́yìn kan máa fún mi lówó tí ìsìn ní gbà tiẹ̀ tó tún máa fún mi lówó ní ìsìn gbà tiẹ̀ lọ́kùnrin gbà tó ń fún mi lówó lórí àjọ ìwádìí fún mi lówó tó gbogbo blọ́gà gbogbo ọ̀tá gbogbo àwọn tó ń jọba làṣẹ ẹ má jẹ́ àríwọ̀n bẹ́ẹ̀ yẹn burúkú o látòrí tèmi tí mo jí àmbásádọ̀ gbogbo wọn yẹn mi náà gbogbo ẹni tó bá ti gbanú wọn yọ bàbá mi ni mi kọ́ gbogbo àmì bẹ́ẹ̀ ibẹ̀ kẹ́yìn náà lẹ́pẹ̀ mi ní àmbásádọ̀ mi kọ́ yẹ bí tèmi ẹgbẹ́ ọ̀tẹ̀mi kan tí bìsà ti gé àmúlá gíga àbásádọ̀ tèmi ọwọ́ lọ́ba kábíyèsí bẹ́ẹ̀ dídì ọmọ dáadáa ọlọ́jọ́ dáa fún ọ ó sòrí ìdí pẹ̀lú ògbọ́n ó yóò ní dìbàjẹ́ obìnrin takuntakun ní ẹ èyí tó gbayọ̀ wá ní bí àgbà mọ́ kò ní jẹ́ òpin orí ọgbọ́ ọtí gba ti àmàládọ̀ Ògbómọ̀ṣọ́ ọgbà tọ̀yọ́ stéètì ọgbà ó tún gbà tí ọmọ travel nípa tọ́mọ travel tájọ máa jẹ́ àmọ́ tó bá ti ń gbà máa yọ̀rọ̀ mẹ́wàá o nítorí di àánú o sì máa ká nọ́mbà mi ó pè mí ní kó ṣe sí ẹ bá ń táàgì ẹ ó pè mí ní kó ṣe sí ambassador mo rí tọ́ sáyìn rẹ̀ mo rí tọ́ sáyìn o mo ń gbà torí sáyìn o mo rí o bí oṣù mélòó kan bí ìjẹta gbogbo ṣẹṣẹ náà ni ọmọ àmọ́ lánàá gbogbo ẹni mo rí lọ́run ìjọba jẹ́ o gbogbo ẹni mo kí àti kó fọ́tò gbogbo ìpọ́tẹ́ kó ṣẹ́lú dáṣẹ́ dúró báwo ṣe sí lọ́nà ẹ̀ ń pàṣẹ lọ ni Mr. Fẹ́mi Adédèjì ọkùnrin dáadáa ọ̀dáṣẹ́ dúró kọ́lọ́mù kún mọ̀ sọ owó yẹn dá dúró ẹ̀ ń sọ́pọ̀tì ìlú náà nìyẹn Ọlọ́run níjọba jẹ fún wa àwọn aláborí pẹ̀lú ògùn Ọlọ́run ẹ gbọ́ ẹjọ́ ẹ̀yin tó kẹ́ fún mi lẹ́nu ọdún Mr. Rami Banasiki ẹ dákun ẹran ọdún mi owó ẹran ọdún mi ò tí ì pè kọ́ máa di pé bóyá ẹ mọ̀ sọ bóyá àbíkínú ẹ mọ̀ sọ ẹran ọdún ẹ má jẹ́ kí wọ́n tún gbẹ́ran ọdún wá lẹ́yìn o ẹ lórí ìjọba jẹ fún yín yọmọ dáa sí ẹ gbọ́ mo fọlá òní bẹ́lọ̀ gbogbo wa yẹn gbogbo yín gbogbo ẹ̀ lólùfẹ́ wa látòkè dókè mo fi Ọlọ́run bẹ́lọ̀ fún yín Ọlọ́run yẹ wálẹ̀ o ẹni tẹ́ dúró ti bàbá wa Gani Àfọlábí Ọláoyè bíbò ti wù kó rí mo mọ sọ fún yín pé lọ́ọ̀bà tí bàbá Gani ọ̀bà yìí gbogbo àwọn èdè àbúkà wọn ń ṣe kó sú àwọn tó fún wọn náà mo jáwọ́ ẹ̀yin náà gbọ́dọ̀ jó sú yín ẹ gbọ́dọ̀ jó sú yín ẹ gbọ́dọ̀ jó sú yín bàbá mi kan sọ lánàá ní àròsọ́fì àwọn sọpọ́tì ọba lọ nìyẹn à ń tẹ̀ lọ́ba lọ́ọ̀bà tó bá ti sú ọba kò ní sú àwa náà kò ní sú àwa náà ọlọ́sìn jó sú yín mo fọlọ́jọ́ òní bẹ́lọ̀ fún yín gbogbo ọlọ́wọ́ wọn ti ń bẹ lárafa wọ́lọ́wọ́ wọn ti ń bẹ lárafa wọ́lá kẹ́límọ̀ tí kò wá ń wí lẹ́nu báyìí Ọlọ́run kó gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa